Ìkéde fún gbogbo ọmọ aráyé. Mo kí gbogbo ọmọ aráyé níbikíbi tí wọ́n bá ní àǹfààní láti máa gbọ́ ìkéde yìí ní àgbáyé. Orúkọ mi ni Moreniketeju Adébábí Tinashaye. Èní ni ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ 23 ní oṣù kẹfà ọdún 2024. Ayé tuntun, ìjọba Olúwa. Olúwa ní kí a kéde fún gbogbo ayé wípé òun ti dá ayé tuntun sílẹ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù kínní ọdún 2024. Olúwa ní ọdún méje ni òun yà sọ́tọ̀ láti rí wípé ìyípadà ayé sí ìpìlẹ̀ ó di àmúṣẹ. Ọdún 2024 ló ṣe pàtàkì jù nítorí ìgbà yìí ni a máa fi ìdí ayé tuntun múlẹ̀ tó sì máa dúró ṣinṣin tí ohun gbogbo sì máa tẹ̀lé. Olúwa ní ayé tuntun ti wà ní àsọtẹ́lẹ̀ nínú ìwé Bíbélì mímọ́ Ìfihàn abala 20 Revelation chapter 20 kí a wo irúfẹ́ rẹ̀ ní ìwé mímọ́ Quran. Ṣíṣe àkóso ayé. Olúwa ní òun ni alákòóso ayé tuntun yìí. Òun ni yóò sì máa darí ayé gẹ́gẹ́ bí ìfẹ́ òun. Olúwa ní òun máa yan àwọn àgbàlagbà tí wọ́n máa jẹ́ òpómúléró àti onídùúró ayé tí wọ́n sì máa jẹ́ màláíkà ayé. Oríṣiríṣi iṣẹ́ ni Olúwa máa fún wọn ṣe pẹ̀lú agbára tó tọ́ láti fi ṣe iṣẹ́ wọn. Wọ́n ní agbára láti bá àwọn ìjọba àti àwọn ará ìlú sọ̀rọ̀ àti láti pa àṣẹ gẹ́gẹ́ bí Olúwa ṣe rán wọn. Ìrònúpìwàdà, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdáríjì. Olúwa ti ya oṣù keje ọdún 2024 sọ́tọ̀ fún àwọn aráyé láti ronúpìwàdà kí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kí wọ́n sì tọrọ àforíjì. Oṣù yìí jẹ́ oṣù pàtàkì láti wọ inú ayé tuntun. Kí ni Olúwa ń fẹ́ kí àwọn ọmọ aráyé ṣe? Nǹkan mẹ́rin lolúwa tò sílẹ̀. Ìkíní, kí a ka òfin 10 tí Olúwa fún Mósè dáadáa kí ó sì yé wa yékéyéké kí a sì máa mú lò. Èkejì, kí gbogbo ayé ka ìwé tuntun tí Olúwa kọ sí ayé nípa ìdáyépadà sí ìpìlẹ̀ láti gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀. Ìwé tuntun yìí ni ó wá láti ọwọ́ Adébọ́lá Adékìítán gẹ́gẹ́ bí Olúwa ṣe páláṣẹ fún un. Ilé-iṣẹ́ Africa Read tó wà ní Accra, Ghana ló tẹ ìwé yìí jáde gẹ́gẹ́ bí e-book tí a lè kà lórí fóònù àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Gbogbo bí ìjọba Olúwa ṣe máa lọ fún gbogbo àgbáyé ló wà nínú ìwé tuntun yìí. Ẹ̀kẹta, ìjọba gbọ́dọ̀ san owó fún ará ìlú láti mú ìṣẹ́ kúrò ní ayé. Owó yìí ni à ń pè ní owó Olúwa tí àwọn ìjọba ń rí tí wọ́n sì ń pa lórí nǹkan àlùmọ́nì tí Olúwa fi kẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè kankan. Ìdá méjì owó tí wọ́n bá ń pa lóṣooṣù ni kí wọ́n pín dọ́gbadọ́gba fún ìdílé kọ̀ọ̀kan. Ẹ̀kẹrin, èdè ni Olúwa fi mọ àwọn ọmọ aráyé. Olúwa ní òun ti yí gbogbo nǹkan padà. Òun ti tò àwọn ọmọ aráyé nísinsìnyí gẹ́gẹ́ bí èdè abínibí wọn. Tìtorí náà Olúwa rọ gbogbo ìjọba àgbáyé kí wọ́n gba àwọn tí wọ́n ń sọ èdè kan náà kí wọ́n dá orílẹ̀-èdè wọn sílẹ̀. Wọ́n lè dá dúró wọ́n sì lè darapọ̀ mọ́ àwọn orílẹ̀-èdè mìíràn bí wọ́n bá fẹ́. Àwọn nǹkan tí ààyè kò gbà nínú ayé tuntun. Ìṣẹ́, ìfìyàjẹ aláìṣẹ̀, òṣì, ẹkún àti òṣè, ìbànújẹ́ àti nǹkan tí kò lè mú ènìyàn gbé nínú ayọ̀. Èkejì, ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ ìmùlẹ̀, àwọn tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ láti ba orílẹ̀-èdè jẹ́ àbí kí wọ́n mú ayé le fún àwọn ènìyàn. Ẹ̀kẹta, àwọn ọba àti olóṣèlú wọn ò lè ṣe ìjọba mọ́ nínú ayé tuntun látàrí gbogbo ìwà ìbàjẹ́ tí wọ́n ti fi ba ayé jẹ́. Ẹ̀kẹrin, òògùn owó ṣíṣe, pípa ènìyàn, kí a fi ẹ̀mí ènìyàn ṣòfò yálà ìyàwó, ọmọ, ẹbí, ará àbí ará ìta. Ẹ̀karùn-ún, ẹ̀tàn, àìṣòdodo àti ìbá ti ìlú jẹ́ àbí ìbá ti ènìyàn jẹ́. Ẹ̀kẹfà, gbígbìmọ̀ ogun, jíjà ogun àti dídá rògbòdìyàn sílẹ̀ ní ìlú.
Ẹ̀keje, àìní ìbẹ̀rù Olúwa. Ẹ̀kẹjọ, àìbọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Ẹ̀kẹsàn, àwọn ẹbí tí kò tòrò. Ìyàwó àti ọkọ tí wọn ò ní ìfẹ́ ara wọn. Àwọn tọkọtaya tí wọn ò fẹ́ rí ẹbí ọkọ àbí ẹbí ìyàwó, pàápàá ìtọ́jú àwọn òbí wọn. Ẹ̀kẹwàá, àìní ìfẹ́ àwọn ọmọdé àti àìfún wọn ní ìtọ́jú tó péye. Ẹ ṣé fún ìtẹ́tísílẹ̀. Ayé tuntun yìí, òun ni gbogbo ayé ń fẹ́ o. Ayé tí kò sí ìṣẹ́, òṣì, ẹkún àti òṣè, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àsọtẹ́lẹ̀. Ẹ jẹ́ ká gbáradì láti wọ ayé tuntun. Á ṣe é ṣe o. World Public Announcement to all citizens of the world. Sincere greetings to all citizens of the world. My name is Morenike Teju Adebabintin Ashaye. This announcement is dated Sunday, June 23, 2024. The New World, Governance by God. God has given the directive to announce to the world the commencement of the new world tagged Natural World on January 1, 2024. God has earmarked 7 years, 2024 to 2030, for the foundation and implementation of the Natural World Restoration Program. The first year, 2024, is to lay a good and solid foundation. God has referred us to Revelation chapter 20, and please read the equivalent in the Holy Book of Quran. Who controls the new world? God controls the new world and will rule in accordance with his wish. God will engage the services of the elders, who are regarded as the pillars and guarantors of the world. They are also regarded as God's angels on earth. The elders have numerous work to do and will be given the powers to match their responsibilities. They will have powers to address the governments and the citizens and make directives as commanded by God. Repentance, confession, and forgiveness. God has dedicated the month of July 2024 for the people of the world to repent, confess their sins, and ask for forgiveness from those they offended. This month is an important month for entering the natural world. What does God want the people to do? There are 4 items. 1. Read, understand, and practice the 10 Commandments as given to Moses. 2. Everyone should read the book on the natural world. This is a new book to guide the natural world and make the world a better place. The book is written by Adebola Adekiton on God's directive, and it is published by Africa Read, Accra, Ghana. You can get your copy on Africa Read app in Google Play or Apple Store. Number 3, government must distribute 50% of the revenue from mineral resources equally to households on a monthly basis to eradicate poverty. Number 4, God recognized people through their languages and had rearranged nations according to their languages. God appealed to governments all over the world to allow nations to be formed according to their God-given languages, even if they intend to form a union. Things that are forbidden in the natural world. There are 10 items. 1. Poverty, oppression, misfortune, and unhappiness. Number 2. Cultism or cult organizations must end immediately. Members must discontinue, as all these are not accepted in the natural world. God detests the use of satanic powers to destroy lives or making living uncomfortable for people. Number 3, no more opportunity for the kings and queens to rule again
Also, the political parties and politicians are banned from governance. In view of the atrocities they have committed, God has decided on a different method of governance. The new method of governance is in the new book, Natural World Restoration. Number 4, money rituals, killings, and waste of lives. Number 5, deceit, dishonesty, and libel. Number 6, planning wars, fighting wars, and creating conflicts in the world. Number 7, the lack of fear of God. Number 8, lack of respect for elders. Number 9, dysfunctional families, spouses that do not respect themselves. No one is a slave to the other, so said God. Spouses that lack respect for their respective parents and do not care for them. Number 10, lack of affection and care for children. Thank you so much for listening. As it was foretold in Revelation chapter 20, the new world is here, and this is what everyone desires. Let us prepare ourselves to enter the new world. À l'attention de tous les citoyens du monde. Sincères salutations à tous les citoyens du monde. Je m'appelle Yves Dodi. Je suis coordinateur du programme intitulé La restauration du monde naturel. Cette annonce est datée du dimanche 23 juin 2024. Le nouveau monde, la gouvernance par Dieu. Dieu a donné la directive d'annoncer à tout être vivant le début du monde nouveau. Tagué le monde naturel le 1er janvier 2024. Dieu a annoncé un voyage de 7 ans de 2024 à 2030 pour la fondation et la mise en œuvre du programme de restauration du monde naturel. La première année, qui est l'année 2024, représente le point de départ pour poser les fondations du nouveau monde. Dieu nous a renvoyés à l'Apocalypse chapitre 20 et nous vous prions de lire l'équivalent dans le Saint Livre du Coran. Qui contrôle le nouveau monde? Dieu contrôle le nouveau monde et le gouvernera conformément à sa volonté. Dieu engagera les services des anciens, qui sont considérés comme les piliers et les garants du monde. Ils sont également considérés comme les anges de Dieu sur terre. Les anciens ont de nombreux travaux à accomplir et se verront attribuer des pouvoirs à la hauteur de leurs responsabilités. Ils auront le pouvoir de s'adresser au gouvernement et aux citoyens, de donner des directives selon les ordres de Dieu, la repentance, la confession et le pardon. Dieu a consacré le mois de juillet 2024 pour que le peuple du monde se repente, confesse leurs péchés et demande pardon à ceux qu'ils ont offensés. Ce mois est un mois important pour entrer dans le monde naturel. Qu'est-ce que Dieu veut que les gens fassent? Il y a 4 éléments. 1. Lisez, comprenez et pratiquez les 10 commandements, comme donné à Moïse. Deuxièmement, tout le monde devrait lire le livre sur le monde naturel. Ceci est un nouveau livre qui sert de guide pour le nouveau monde et le rend plus meilleur. Le livre est écrit par Adebola Adekiton sous la directive de Dieu et il est publié par Africa Read Accra, Ghana. Vous pouvez obtenir votre copie sur l'application Africa Read dans Google Play ou Apple Store. Troisièmement, les gouvernements doivent distribuer 50% des revenus des ressources minérales de manière égale à tous les citoyens sur une base mensuelle en vue d'éradiquer la pauvreté. Numéro 4. Dieu
a reconnu les peuples à travers leur langue et a réorganisé les nations selon leur langue. Dieu fait appel au gouvernement du monde entier pour permettre aux nations de se former selon les langues que Dieu leur a données, même s'ils ont l'intention de former une union. Des choses interdites dans le monde naturel. Il y a 10 éléments. Premièrement, la pauvreté, l'oppression et la tristesse. Numéro 2, le sectarisme ou les organisations occultes doivent cesser immédiatement. Les membres doivent se retirer car tout cela n'est pas accepté dans le nouveau monde. Dieu déteste l'utilisation des pouvoirs sataniques pour détruire des vies ou rendre la vie des gens inconfortable. Numéro 3, il n'y a plus d'opportunité pour les rois et les reines de régner de nouveau. Aussi, les partis politiques et les hommes politiques sont bannis de la gouvernance. Au vu des atrocités qu'ils ont commises, Dieu a décidé d'une méthode de gouvernance différente. Le nouveau mode de gouvernance est dans le nouveau livre intitulé « La restauration du monde naturel ». Numéro 4. Les rituels d'argent entraînant des meurtres et de gaspillage de vie. Numéro 5. La tromperie, la malhonnêteté et la diffamation. Numéro 6. Planifier des guerres, les mener et créer des conflits dans le monde. Numéro 7. Le manque de crainte de Dieu. Numéro 8. Le manque de respect envers les personnes âgées. Numéro 9. Les familles dysfonctionnelles. Des conjoints qui ne se respectent pas. Personne n'est l'esclave de l'autre, ainsi dit Dieu. Des conjoints qui manquent de respect envers leurs parents respectifs et ne se soucient pas d'eux. Numéro 10. Manque d'affection et de soins pour les enfants. Merci de votre attention et comme cela a été prédit dans l'Apocalypse chapitre 20, le nouveau monde est là. Et c'est ce que tout le monde désire. Préparons-nous à entrer dans le nouveau monde.